summa billahi alladhi la ilaha illa huwa wa rabbil Kaaba ojú kíní mo ti ń sọ yìí méjèèjì tí mo wí ó lè máa ń tọ́fà tó fi lò bẹ́ẹ̀ mo ti búra báwọn ayé bẹ́ẹ̀ kọ́ ọ̀yà wa sọ ń tọ́ wá fà kí búra mi padà sọ́dọ̀ mi ó gbé blackboard jáde wá ṣàlàyé ẹ̀fọ́ máa kéwù tó fi lo wà sọ́ọ̀bì wú náà níbì kan tó fi lo wà sọ́ọ̀bì yìí náà níbì kan. kódà kò lè mọ́. láyé àwọn ọmọdé wọn ló jẹ́ ń búra pé ò lè mà kí lọ́fà tó fi lò bẹ́ẹ̀. ntí bàbá fi jọmọ lọ́nu. bẹ́ẹ̀ irú ẹ̀ la yanalu ahadi adh-dhalimina ló yẹ kó jẹ́. báwo ló ti jẹ́ az-zalimi. assignment kan ní ọlọ́tọ̀. assignment kan nù kí n tó wá lé assignment mi fún wọn. inú assignment tá lè fún alukuran náà máa fi lé assignment kalẹ̀ inú tá lè fún wọn bẹ̀ yẹn ni pé alukuran ní suratul maida ẹ̀ bá ń bẹ̀ suratul baqara ẹ̀ bá ń bẹ̀ innal ladhina hadu innal ladhina amanu wal ladhina hadu was-sabihuna wazobihina walmajusa oluwasobihuna mbomi oluwasobihina mbomi ibi suratul baqara ọ̀nà méjèèjì náà ló ti ẹ̀mẹ́jì náà ló lò mẹ́ ó sì lò ń bi maida ó sì lò bí suratul hajj ẹ bá mẹ́ ọba yìí tẹ́ ọba yìí náà lẹ́sìn náà àmànù walladhina hadu ọba ti rí báwọn ọba mẹ́ olusobihuna ń bì kan olusobihina ń bì kan lọ́dọ̀ nahawu sobihina lọ́wọ́lé khatawu ní sobihuna ni wọ́n pè é summa billahi alladhi la ilaha illa huwa wa rabbil Kaaba ojú kíní mo ti ń sọ yìí méjèèjì tí mo wí ó lè máa ń tọ́fà tó fi lò bẹ́ẹ̀ mo ti búra báwọn ayé bẹ́ẹ̀ kọ́ ọ̀yà wa sọ ń tọ́ wá fà kí búra mi padà sọ́dọ̀ mi ó gbé blackboard jáde wá ṣàlàyé ẹ̀fọ́ máa kéwù tó fi lo wà sọ́ọ̀bì wú náà níbì kan tó fi lo wà sọ́ọ̀bì yìí náà níbì kan. kódà kò lè mọ́. láyé àwọn ọmọdé wọn ló jẹ́ ń búra pé ò lè mà kí lọ́fà tó fi lò bẹ́ẹ̀. ètò ń bá kàn bọ̀ wá pé lákìnnì lẹ́dínà lákìnnì rasikhuna fil ilmi báwọn wáyà wọn lákìnnì rasikhuna fil ilmi. لكن الراسخون في العلم منهم المؤمنون منهم والمؤمنون يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والمقيمين الصلاة. ń bọ̀ tí a máa wí pé èyí tó ọbẹ̀ lákìnnì kíni. لكن الراسخون في العلم. الراسخون في العلم mú bùtà dànù kábàrù ẹ̀ ọ́ máa gba rọ́fù ayé bẹ̀ kọ́ ọ̀yà máa wá bọ̀ wá ẹ̀rì pé wọ́n ń bá rọ́fù rẹ̀ bọ̀ wá ntọ́ yẹ kọ́ gbà nánu ráfù ni wàlmùkímínà sọ̀láàtà èyí ṣe tọ́ gba násìbù tí ọ̀gbà rọ́fù rẹ̀ mà kí lọ́kọ̀ lù tẹ̀ gbà bẹ̀ gbà tí ó padà wá fún àtàfin gbogbo ẹ̀ ń bá bọ̀ o èyí tó wà tẹ̀lé ńkọ́ túnà sàkáàt ó tó padà sí rọ́fù tó yẹ kó gbà padà kí ló mú mùkímínà gbàrọ̀ ẹ̀ násìbù tí ọ̀gbà rọ́fù tó jẹ́ pé rọ́fù lẹ̀tọ́ rẹ̀ tó yẹ kó gbà gbogbo yòókù sì ń gba ẹ̀tọ́ wọn èyí ṣe tí mùkímínà sàlátà ọ̀gbà ẹ̀tọ́ wọn fi di pé kíní kátọ́wù ni lọ́dọ̀ òní náháwù àmọ́ kìí ṣe kátọ́wù lọ́dọ̀ alukur'an alukur'an sì ló ní náwù òun ló bì ntí bàbá fi jọmọ lọ́nu tọ́wọ́ alukur'an ṣe mistake ni ó tún lò ká wasabirina bil ba'sa'i ìrántí ìbẹ̀rẹ̀ ẹ̀rán wasabirina bil ba'sa'i wa hina al ba's. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله. ولكن البر اسم لكن خبر rẹ̀ kí ni ó gbà rafu ni ó gbà ayi be ko ẹ ma bo ń gbà rafu rẹ̀ lọ. ولكن البر من آمن بالله واليوم الآخر ń gbà rafu والملائكة والكتاب والنبيين وآتى المال gbogbo rafu nu واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين. والموفون بعهدهم رفو rẹ̀ nu tẹ́rí gbogbo èyí tó tún bá bọ̀ wá níbẹ̀ ni tó bá wọ ẹnu àyà yìí lásán bí wọ́n bá ju àyà yìí sí ọ lójú wípé kọ́ yanjú ẹ̀ ní ìyẹn kó ṣe tàhálílù náhàwù ń bẹ̀ la ilaha illallah muhammadu rasulullah kọ́dà lè kéwú tó ti jáde àbá àtọkàn kéwú bu ẹkún
toro ò lè yàn ó lè yàn Ọ sọnù pátápátá pátápátá. wàlmúfúnà bẹ áàdìhìn za áhàdú nítorí ẹ̀kọ́ bẹ̀ ẹ̀tọ́ rẹ̀ nu wàzọ́bìrì kìí ṣẹ̀tọ́ rẹ̀ àsọ́bìrì ní ìṣẹ̀tọ́ ẹ̀ ọ̀rá fúlẹ̀ tọ́ rẹ̀ ó sì gba násìbù Al-Qur'an ló sì sọ̀rọ̀ ọ̀gbọ́ kọ́ sí Kùránì sì wọlé. ó sì wọlé ó tó wá tó bẹ̀ kó tó wá pé bó ṣe wu Ọlọ́run lóhùn bó ṣe wu Ọlọ́run kọ́ ó ní tọ́lọ́run sọ ó ní tọ́ fà tó ó ní gáràdí tó fi gba kíní èyí sì mo sì lè tú gáràdí méjì fún ọ nísìn àmọ́ yìí ní tú fún ọ Dáadáa. wọ́n lọ mọ́ kì í jẹ́ pé Kùránì kan ló ń torí pé bó ṣe wu Kùránì lóhùn bó ṣe wu kọ́ ebi tọ́lọ́ ń fi ní káwọn alárúbáwọ́ múrú rẹ̀ wá nù ní tó fi challenge wọn náà nù ẹ múrú ẹ̀ wá ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ sọ̀rọ̀ kọ́ dààmú àwọn tó léde ẹ sọ̀rọ̀ kọ́ dààmú àwọn tó léde wọ́n fi àyè lò báyìí yá ṣe tó fi lò bẹ́ẹ̀ tó bá padà wá tu fún yàrá pé ókè òun ló sì léde ọgbọ́ èyí wọn jẹ́ kẹ́ kó tú yìí kí ló fà tó fi di àsọ́ọ̀bì yìí náà kí ló fà tó fi di àlùmọ̀kímí náà kí ló fà tó fi di àsọ́ọ̀bì rí náà wọ́n gbé blackboard jáde kún ọ̀tún ká sàǹfààní mẹ́